ọkọ mi ọ̀tá ló bọ́kọ mi ṣe tó fi kú o ó nìyẹn wà bẹ́ẹ̀ ó náà dáwọ́ sẹ́ni fún ọmọ rẹ̀ ọ̀tá ló bá ṣe tó fi kú. nínú ilé ọkọ rẹ tó fẹ́ ẹ sí tó sì jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n pa sí lórí bẹ́ẹ̀dì ọkọ rẹ ẹ dákun ẹ gbọ́ àárín yẹn yé o lórí bẹ́ẹ̀dì tí wàá tọkọ tiẹ̀ fi ń sùn tẹ́nàǹtì wa ń rún ẹ mọ́lẹ̀ títí tó fi fún ẹ lóyún. ṣé wá rí dádì náà tí wọ́n jó lórí ẹbí báyìí tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ látàárọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá màá fẹ́ kẹ́ ń sọ báwọn náà ṣe sọ ìṣẹ́bí wọ́n ti sọ pé oṣù mẹ́fà oṣù mẹ́rin ni àwa lọ sí sáàsì ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti kọ petition náà á lọ ọmọ déètì tí wọ́n kọ petition nítorí wọ́n sọ pé oṣù mẹ́ta oṣù méjì oṣù mẹ́rin wọ́n lémi wà nínú ilé wọn wọ́n ní mo ní oyún. ọ̀rọ̀ tó rọra ń sọ yẹn ó ju gbogbo tẹ́ ẹ bá fẹ́ tó lẹ́fẹ́ gbọ́ àní sọ̀rọ̀ mi lé ní àyàfi tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn yanjú. tẹ́ ẹ bá wá fẹ́ kó yanjú ẹ fún wa láàyè ẹ jẹ́ káwa náà ṣe kíni ẹ jẹ́ káwa náà sọ tiwa. àfin láyè sẹ. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní. ìṣẹ̀lẹ̀ yìí gbẹnu tán o gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tí ẹ fẹ́ gbọ́ yìí ó ní ti ìyàwó ilé tí ó tún jẹ́ ẹlẹ́hàá àti àwọn ẹbí ọkọ rẹ̀ kí ló ń tó ṣẹlẹ̀ ìyàwó ilé yìí ló kọ́ mú ẹ̀sùn àwọn ẹbí ọkọ rẹ̀ wá sun àwọn olùṣètò yìí nígbà tí àwọn olùṣètò sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ wọ́n bá pe àwọn ẹbí ọkọ pé káwọn náà kí wọ́n wá sọ ìhà tiwọn nínú ọ̀rọ̀ yìí àwọn ẹbí ọkọ àti ìyàwó ilé tó jẹ́ ìyàwó wọn ẹlẹ́hàá ni wọ́n jọ wà nù gbàgede ìjókòó yìí o ẹgbọ́n tí ó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ó lágbára púpọ̀ ó sì jẹ́ ohun tí a lè fi kọ́gbọ́n torí pé ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ṣùgbọ́n ṣé alájà jẹ̀bi ẹ̀yin ẹlẹ́hàá ṣé ó jẹ̀bi àbí ò jẹ̀bi ṣé ó kọjá àyè àbí ò kọjá àyè ṣáwọn ẹbí ọkọ náà ṣé wọ́n kọjá àyè wọn àbí wọn ò kọjá àyè wọn báwo ni wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí bó lẹ ti rí i sí kó tó di pé ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí ẹlẹ́hàá tí ó sọ àti ẹbí àwọn ọkọ rẹ̀ ẹ jẹ́ kó yan fún yín ní fẹ́rẹ́ńjógí ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn ẹbí ọkọ àti ìyàwó wọn ẹlẹ́hàá yìí ni wọ́n jọ ń jà o àwọn ẹbí ọkọ sọ wípé kò ì pé ọdún kan tí ọmọ àwọn ìyẹn ọkọ ẹlẹ́hàá tí ó ṣaláìsí ni ẹlẹ́hàá ti sáré lọ ní ọkùnrin míì àti wípé kí wá ṣe pé ó lọ ní ọkùnrin míì bẹ́yẹn náà ṣùgbọ́n pé nínú ilé ọkọ rẹ̀ ni ó ti sáré ní ọkùnrin yẹn tó sì jẹ́ pé tẹ́nàǹtì ọkọ ni arákùnrin náà báwo ni tẹ́nàǹtì ṣe débẹ̀ ṣé lẹ́yìn tí ọkọ kú ni tẹ́nàǹtì wọlé wá tàbí kọ́kọ́ tó kú ni tẹ́nàǹtì ti wà níbẹ̀ kódà wọ́n ní ẹlẹ́hàá ti lóyún fún tẹ́nàǹtì báyìí o ìyẹn ló ń di wàhálà gbogbo dúkìá ọkọ wọn ní àwọn kan wà lábẹ́ tẹ́nàǹtì náà ẹ wo ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu ẹlẹ́hàá àti àwọn ẹbí ọkọ rẹ̀ ẹ mọ́ gbàgbé kẹ́ mọ́ share kẹ́dẹ̀ like kẹ́ mọ̀ pin kẹ́ kọ́mẹ̀ntì o kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ó yá ẹ mọ̀ bá wa kálọ. ọ̀rọ̀ yẹn wọ́n parọ́ gan-an. mi ò fún yín lọ́dà pẹ̀lú ọ̀nà àwọn. Yes, sir. ó fẹ́ fún yín lọ́pọ̀. bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀gbà. bẹ́ẹ̀ ni sà ó wá ní kàkà kẹ́kú má jẹ ṣẹ̀ṣẹ̀ ó la máa fi ṣàwádà dànù ni ó sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹlọ́ba wọn ìyẹn wá lọ bẹ́ẹ̀ ṣé wá rí ẹni tí wọ́n sọ pé ẹni tí wọ́n sọ wọ́n sọ̀rọ̀ wọ́n ti sọ pé àwọn apáwọ́sọ kò jọ mí lójú ẹ máa gbọ́ ẹ wò mo wá fẹ́ sọ fún yín wọ́n ní pé ká lọ béèrè wọ́n sọ̀rọ̀ wọ́n ní oṣù mẹ́ta èmi lóyún nínú ọkọ wọn èmi lóyún gbogbo ohun tí wọ́n ń sọ yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn 2020 ni o mo fẹ́ sọ báyìí fún gbogbo mi lè jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n sọ yìí gbogbo 2019 inú ìbànújẹ́ ni mo wà Jamiu tí wọ́n ń pariwo èyí tó ń sọ fún mi wípé tí gbogbo wọn sọ pé èmi wà ní ìbànújẹ́ gbogbo wọn pátá ìyàwó wọn lóyún wọn bímọ o ìbànújẹ́ tó ṣe mí ó kàn mí jù wọn lọ o ìyàwó ẹnu ìbànújẹ́ ló tọ́bọ̀ ìyá lọ́mọ mi èmi ò lọ́kọ mi o mo fẹ́ kí gbogbo wọn lọ mọ̀ bẹ́ẹ̀ ṣé wá lẹ́ni tí wọ́n ń sọ yìí ẹni tí wọ́n ń sọ ọkọ tí wọ́n ń sọ yìí ọkọ tí mo farada ẹ má wọ̀ọ́rọ̀ kí funfun ọkọ tí mo farada nínú ilé ẹ̀ fún odidi ọdún mẹ́wàá láti fi gẹ́ẹ̀tì ọkọ yìí dáadáa ni tí mo ṣẹ̀ṣẹ̀ ń gbádùn ọkọ mi gbogbo wọn tí wọ́n sọ síbi ìbáyìí gbogbo wọn pátápátá ni wọ́n kó sínú ilé gbogbo wọn náà gbọ́dọ̀ mi o àyàfà àwọn tí wọ́n ti lọ ilé ọkọ kí n tó má rí o gbogbo àjẹ́ tó ń lẹ́nu bílẹ̀ ọ̀dọ̀ mi ló ń gbé ṣé wàá rọ́ lórí ẹbí tí wọ́n sọ̀rọ̀ ibà torí wọ́n. ok mo ń bọ̀ yín. ẹgbẹ́ mọ́sọ̀ ẹgbẹ́ tí ẹ ń sọ obìnrin yóò sọ̀rọ̀ ẹjọ́ o ó ti lẹ́ẹ̀kọ́ sọ fìtì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ lẹ́nu pé kó gún àgbẹ̀ tó máa sọ. ó náà bọ̀ wá. mo gbọ́ yín mo gbọ́ wọn gan. ó tẹ̀ ẹ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ rárá sà rárá sà ẹ̀kọ́ tẹ̀ ẹ́ sọ. ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ń bẹ̀
ó ní wípé alágbàkọ ẹ̀dá tó tẹ̀lé wọn wá nítorí fọ́lọ́ ẹni tó tẹ̀lé wọn wá torí fọ́lọ́ fẹ́ mi tí mi ò fẹ́ ó wà lára ó ní oníwà abẹ́ ọlọ́run tó wá ó ní ẹ̀hún kí ló mi Nurudeen ló jẹ́ Nuru ló jẹ́ nítorí fọ́lọ́ fẹ́ mi tí mi ò fẹ́ ó wà lára àwọn tó ń poison wọn láti máa parọ́ fún wọn ó dìde dúró ọlọ́run ṣe tó wá. Bẹ́ẹ̀ ni nítorí pé padà sọ fún mi ok ọ̀rọ̀ yẹn wọ́n ń parọ́ gan-an. mi ò fún yín lọ́dà pẹ̀lú ọ̀dà ó. Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ó wá ní kàkà kẹ́kún má jẹ ṣẹ̀ṣẹ̀ ó la máa fi ṣàwàdà dànù ni ó sọ bẹ́ẹ̀ ẹ̀yin nọ́mbà 1 ìyẹn wà lọ bẹ́ẹ̀ ṣé wá rí ẹni tí wọ́n sọ pé ẹni tí wọ́n sọ̀rọ̀ wọ́n ti sọ pé àwọn apárọ̀sọ kò jọ mí lójú ẹ máa gbọ́ ẹ wò mo wá fẹ́ sọ fún yín wọ́n ní pé ká lọ béèrè wọ́n sọ̀rọ̀ wọ́n ní oṣù mẹ́ta èmi lóyún nínú ọkọ wọn èmi lóyún gbogbo ohun tí wọ́n ń sọ yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn 2020 ni o mo fẹ́ sọ báyìí fún gbogbo mi lè jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n sọ yìí gbogbo 2019 inú ìbànújẹ́ ni mo wà Jamiu tí wọ́n ń pariwo èyí tó ń sọ fún mi wípé tí gbogbo wọn sọ pé èmi wà ní ìbànújẹ́ gbogbo wọn pátá ìyàwó wọn lóyún wọn bímọ o ìbànújẹ́ tó ṣe mí ó kàn mí jù wọn lọ o ìyàwó ẹnu ìbànújẹ́ ló tọ́bọ̀ ìyá lọ́mọ mi èmi ò lọ́kàn mi o mo fẹ́ kí gbogbo wọn lọ mọ̀ bẹ́ẹ̀ ṣé wá lẹ́ni tí wọ́n ń sọ yìí ẹni tí wọ́n ń sọ ọkọ tí wọ́n ń sọ ọkọ tí mo farada ẹ má wọ̀ọ́ mẹ́ọ̀kí funfun ọkọ tí mo farada nínú ilé ẹ̀ fún odidi ọdún mẹ́wàá láti fi gẹ́ẹ̀tì ọkọ̀ yìí dáadáa ni tí mo ṣẹ̀ṣẹ̀ ń gbádùn ọkọ̀ mi gbogbo wọn tí wọ́n sọ síbi ìbáyìí gbogbo wọn pátápátá ni wọ́n kó sínú ilé gbogbo wọn náà gbọ́dọ̀ mi o àyàfà àwọn tí wọ́n ti lọ ilé ọkọ kí n tó má rí o gbogbo àìtẹ́ tó lẹ́nu bílẹ̀bẹ̀ ọ̀dọ̀ mi ló ń gbé ṣé wàá rọ́ lórí ẹbí tí wọ́n sọ̀rọ̀ ibà torí wọ́n. ok mo ń bọ̀ yín. ẹgbẹ́ mọ́sọ̀ ẹ̀kọ́ tí ẹ̀ ń sọ obìnrin yóò sọ̀rọ̀ ẹjọ́ o ó ti lẹ́kọ̀ọ́ sọ fi tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ lẹ́nu pé kó gún àgbẹ̀ tó máa sọ. olóògbọ́ wa. mo gbọ́ yín mo gbọ́ wọn gan. ó tẹ̀ ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ rárá sà kò lẹ́ni tó lè tọ́ nínú wa. rárá sà ẹ̀kọ́ tẹ̀ ń sọ obìnrin yóò sọ̀rọ̀ apálẹ́nu mọ́ ó ń bẹ̀ tó àti sọ̀rọ̀. ẹ̀yin lẹ́ẹ̀ mọ́ o mo tẹ́ ẹ wò tẹ́ ẹ fi ń pìtì ẹ̀ ń tó yẹ kẹ́ wò máwọn èèyàn ọlọ́run bá lára. pìtì ẹ o ó mẹ́jọ wọ́n ti sọ̀rọ̀. Daddy ẹ má bínú òkè fúnfún I heard your voice very very well ní the first time tó wá síbí mo rí i pé you fell for her nítorí pé mo gbọ́ ó wà lọ́wọ́ mi ń bí mo gbọ́ ṣé mo pé nǹkan tá a kọ́kọ́ sọ ni pé àní wá kò ń ṣe torí títí ẹ o torí tiléeṣẹ́ yín àti torí káwọn aráàlú lè mọ̀ káwọn bẹ́ẹ̀ ni wàlọ́ọ̀hì torí tiléeṣẹ́ yín àti káwọn aráàlú lè gbọ́ àbọ̀ ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó rọra ń sọ yẹn ó ju gbogbo tẹ́ ẹ bá fẹ́ tó lẹ́fẹ́ gbọ́ àní sọ̀rọ̀ mi lé ní àyàfi tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn yanjú tẹ́ ẹ bá wá fẹ́ kó yanjú ẹ fún wa láàyè ẹ jẹ́ káwa náà ṣe kí ni ẹ jẹ́ káwa náà sọ tiwa. àfin láyè sẹ. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kémi kan rọra brief ẹ̀ báyẹn ní on the 29 December 29 2018 àwọn olè wá sí December 29 inú ọdún náà wà nígbà yẹn ni o 2018 ni ọjọ́ Saturday lọ́jọ́ náà bọ́ sí tẹ́ bá lọ wò báyẹn torí pé mo rántí pé Òṣogbo ni mo wà on the 30 ni gbogbo wa la dé bí ọjọ́ Sunday la wá síbí báyìí a bá àbúrò mi Lukman Tijani tí nǹkan kan ò ṣe tó ra ọjà party spare part machine tó fi receipt lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ nínú ṣọ́ọ̀bù ní àárọ̀ Sunday wọ́n ti yìnbọn fún nígbàyà wọ́n ti pa. ṣọ́ọ̀bù nílẹ̀. nínú ilé rẹ̀ wọ́n ti yìnbọn fún nínú ilé rẹ̀ wọ́n mú jáde gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ṣe sọ ni ṣùgbọ́n o ibi tí mo fẹ́ lọ́kọ̀ yẹn ṣé ní gbogbo tá à ń sọ ìpátá mo rọ iléeṣẹ́ mo fẹ́ sọ àárín yẹn mi ì fẹ́ kẹ́ fi ti pé bóyá bákan ni mo ṣe rí tí mo fi ń sọ tàbí bákan lòun ṣe rí ẹ má wo pẹ́nìkan wọ kinní kan ẹ ti ṣe tó yẹ kẹ́ ṣe. bẹ́ẹ̀ sà. torí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe é Ọlọ́run ó bí yín bàtà bá dán. Ọlọ́run kò ní dáríjì wá. tí mo bá kọ̀ tí mi ò sọ òótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run bá bí mi o. afẹ́ akọ èyí tó dájú ni pé gbogbo wọn kúrò bí lọ́jọ́ kan ó wá kú ń tá a gbé ilé ayé ìṣe obìnrin tó kú tó dúró tẹ́ ẹ̀ wò ìtọ́kọ rẹ̀ kú ọkọ rẹ̀ kú ní 29 gẹ́gẹ́ bí mo ṣe sọ gbà tó di ọjọ́ kejì gbogbo wa lọ sílé ọdún lẹ́rìn Ọ̀ṣun
nílé ọ̀fọ̀ a ti sin òkú sásá ní gbogbo àwọn bí tó wà bí gbogbo àwọn èèyàn tó wà bí náà ọ̀pọ̀lọpọ̀ wà lára àwọn tó tẹ̀lé wa lọ àlọ́ sí abo láṣìírí ní ọjọ́ kejì sẹ́wọ̀n pé alẹ́ ló ṣẹlẹ̀ lọ́jọ́ sátọ̀dé ló ṣẹlẹ̀ lálẹ́ a sì ṣe láàárọ̀ ọjọ́ kejì ṣe ti mọ̀ pé ikú tó pa báyẹn ó mú fura lọ́wọ́ báyẹn ṣe mọ̀ pé ikú àwọn tó yìnbọn mọ́ yàn tán sì wá nú ilé èèyàn tán gbé òkúta níbi tí ọ̀rọ̀ náà lédè wọ́n ní wọ́n pa èmi náà àbí bẹ́ẹ̀ kọ́ wípé ká kúrò lórí ọ̀rọ̀ yẹn mo ní pé kò sí ní tó jọ o òun ló di. wọn ò dẹ̀ jí owó kankan. wọ́n gbé owó lọ torí pé ó gba owó ṣẹ́rí machine tó ń sọ yẹn àwọn ọlọ́kà àwọn haúsá ló gbé machine yẹn fún wọ́n fi machine ṣiṣẹ́ fún then 15 ni then àwọn míì náà wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn míì náà ń bá kó wọ́n á máa gbọ́n wọ́n á gbé machine yẹn wá deliver ó ní contribution kan náà tó gbà owó yẹn lọ bí bóyá 500,000 àbí kan ṣá àṣàdá ṣe lálẹ́ 6 ní àbí wọ́n gbówó yẹn lọ owó kọ́ la wà after ṣe rí tí èèyàn bá ti wà tó bá ti jẹ́ pé kò sí ọ̀rọ̀ míì ju irọ́ lọ irọ́ ọkọ̀ yìí kí máa orí atẹ́gùn la wà ìsìná ṣíṣe àbòsí kò sí nǹkan tí ò má sọ ẹ má sọ fi ọlọ́rọ̀ bá bẹ̀yìn ẹ̀yin tẹ́ wá ń bí ẹ má sọ ìwọ́d tí ọ̀rọ̀ bá tó àsìkò tó yẹ kẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà máa sọ̀rọ̀ so kí n lọ straight síbi ọ̀rọ̀ yẹn aṣá àpadà lọ sílé ní ọjọ́ kejì gbogbo wa ti wà ní ilé ọ̀fọ̀ báyẹn ẹ mọ̀ pé tí òkú mùsùlùmí bá kú wọ́n pe kíní kan ní ìdá ìyẹn ní ìdúró ńlé fún ogójì oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ilé yẹn la wà adúró ń bẹ̀ èyí tó jẹ́ ìyàlẹ́nu fún mi jù ní àsìkò gbà yẹn ṣe àmọ́ pé ńgbà tóbìnrin yìí tó jókòó ìdí òròjọ́ ó ní owó wà lákàntì nínú eléyìí tó ti kọ́kọ́ sọ ilé ọ̀fọ̀ ló ti látìgbà tó ti kúrò níbí ló ti ń gbìyànjú láti ṣí fóònù ọkọ rẹ̀ ó ṣí fóònù yẹn kò rí fóònù yẹn ṣí. ṣó bá yín lọ sílé ọ̀fọ̀. àjọ lọ ni ṣùgbọ́n fóònù ọkọ ẹ̀ wọn ò mú lọ àwọn olè ò mú fóònù lọ ó wá fẹ́ ṣí àkáǹtì yẹn láti jẹ́ kí òun rí owó tó wà ń bẹ̀ kóun rí gbà kó rí ṣe wá rí ìyẹn ò jọ mí lójú èyí tó wá jọ mí lójú ni pé nígbà tá a wà ń lé ọ̀fọ̀ tí ọmọ kú tó jẹ́ ọkọ fún. aláàjì ẹ ní sùúrù díẹ̀ lọ kọ́tà náà ẹ rí kùsì náà ẹ lọ rí sí. ṣé ẹ lọ dé. ok ti ṣe jọ ok aláàjì ẹ má sọ níbẹ̀. ìyá tó wá tẹ̀lé ìyá tó bí òun ìyá tó bí ìyàwó àwọn gangan fúnra wọn nígbà tó ń yọ wá lẹ́nu pé fóònù ọkọ òun wọ́n ti blọ́ọ̀kì ẹ̀ ìyá gangan wá bá wa ní inú yàrá ìyá wa kìí ṣe pé wọ́n ní tí n bá parọ́ ọlọ́run kò bí mi lọ́jọ́ pé ìjà sí àmà yìí pé báwo làwọn ó ṣe sí fóònù ọkọ tó kú àwa ò sáti ẹ̀gbọ́n tó rọ̀ mọ́ nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mi ò sọ gbólóhùn kan o mo dákẹ́ ni o ẹ ti kọ́kọ́ wá sọ̀rọ̀ ẹdún sọ̀rọ̀ lọ́dá wọ̀ ẹ ti say a word. ẹ wá jòkó tí bàbá please don't interrupt me again. never dey interrupt. kí ló dé. mo ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ìpátá. àfa ẹ̀ ní sòrò. ẹ jẹ́ ká jókòó sápá bí. ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ìpátá tá a bá ti sọ gbogbo ẹ̀ tán gbogbo eléyìí tó nà ti sọ pátá ẹni kó pe ẹlẹ́rìí ẹ̀ wá o kìí ṣe pé pẹlẹ́rìí wá di tọ̀dọ̀ tèmi o màá kó yín lọ síbi ládùúgbò wọn tó ti ṣẹlẹ̀ ẹ lọ kódà àgọ́ tí bá ti dé bèbè mi ò ṣe dúró lélẹ̀ ó yá ẹ bi àwọn èèyàn léèrè nípa rẹ̀ ẹ bi àwọn èèyàn léèrè nípa rẹ̀ irú èèyàn wo ló ń ṣe mo tí wọ́n bá ti sọ fún yín nípa rẹ̀ mo ti fara mọ́ gbogbo tí wọ́n bá ti sọ nípa rẹ̀ wàláhì mo fara ẹ mọ̀ pé ẹ tí ì lọ ẹ lọ ṣèwádìí náà kí wọ́n padà sọ̀rọ̀ tí mò ń sọ ìyá gẹ́gẹ́ ìyá tó bí òun wá ń béèrè pé síìmù dà nílé ìyá àtàwa náà wà nílé o ìyá wa ìkú barabara ọ̀rọ̀ ọmọ tó kù yìí ló pàyà yẹn ìyá òkú ń gbà yẹn torí ọmọ náà ó jẹ́ ọmọ tí ìyá fẹ́ràn Lukman ọlọ́run dákun bá forí jì dákun bá gba àbọ̀ rẹ̀ ká má fa ọ̀rọ̀ lọ jìnnà aṣáǹbá lọ bá yẹn bàtà sí ló bí ọ̀rọ̀ yẹn gùn ò bọ́ sí mi ò lè ráàyè explain gbogbo ẹ̀ bí
bàtà ṣe díẹ̀ ó di pé a padà wá sádó láti wá kọ̀ntínú ida period tí mo sọ yẹn ní ìgbélé fún oṣù mẹ́rin February ẹ mọ̀ pé kí ni ẹ ṣẹlẹ̀ ní December a lọ sílé ní bóyá January ọjọ́ kejì náà la lọ that's December 30 báyẹn gbà tó di January báyẹn a padà wá sí Adó sẹ́mọ̀ pé àti parí period àti parí 4 months tó yẹ kó jẹ́ gbélé fóun tí òfin nílé lọ bí kankan so ilé tí ọkọ rẹ̀ kọ́ sílẹ̀ báyẹn gbogbo wa ò má sẹ́mọ̀ pé èèyàn lè má fura mọ́ nǹkan kan lè má ṣẹlẹ̀ kéèyàn má mọ̀ all of a sudden ni torí pé àwọn èèyàn wà nínú ilé yẹn nígbà tọkọ wà láyé àwọn èèyàn wà ń bẹ̀ tí ó jẹ́ tenant torí pé ọkọ ń gbé flat iwájú ẹ̀yìn yẹn ó fẹ́ àwọn other tenant ó dà fáwọn èèyàn síbẹ̀ tán jọ ń gbélé ibì kan wá vacant nínú ilé yẹn ibi tí ọ̀rọ̀ wà gangan nìyẹn ẹnìkan ti wà nínú ilé tó fẹ́ bọ́ síbi tó vacant yẹn ìyá ọmọ tó jókòó yìí ìyẹn Ajíbọ́lá Sùlẹ́yà ó láti sọ pé òun lẹ́nìkan tí òun fẹ́ kó gbabẹ̀. ṣé lẹ́yìn ikú ọkọ. lẹ́yìn ikú ọkọ nígbà tá a dé láti ilé opó tá a dé mọ̀ pé mo láti parí yọ̀dù yẹn ò tí ì parí gan. ó láti sọ pé òun lẹ́ni tó fẹ́ gbogbo tá à ń sọ yẹn rí ẹlẹ́rìí àwẹ̀ rẹ̀ kódà ó láti sọ pé òun rí ẹni tó fẹ́ pàkásà máa fọ̀rọ̀ gùn ẹni yẹn ẹni tó wà nítòsí wa ni lágbájá báyìí ti sọ pé òun fẹ́ shift sí ààyè yìí ẹni ìyá yìí ní lágbára òun ni òun sáfẹ́ kí tọ́bọ̀ òfìsí ó sáà ṣe débi pé ẹnìyẹn náà ló gbàbẹ̀. ẹni tí alájà lóun fẹ́ kó gba ibẹ̀ yẹn ṣẹ̀sì mọ́ pé bíndì láńlẹ́dì òun náà ni ìyàwó onílé ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ ní àsáfún ní constitution pé nǹkan tó sọ òun náà ni ẹni tí wọ́n lóun fẹ́ kó fi ẹni tó lóun fẹ́ kó wà níbẹ̀ náà ni àfi síbi ilé yẹn àbúrò mi tó fi síbẹ̀ náà ló dúró kì í ṣe gbogbo yóò wà mẹ́ta bó wà ní ibìkan àní gbá ẹnìyẹn jẹ́ kẹ́nìyẹn dúró síbẹ̀ ṣe é rí nígbà tí ẹni yẹn dúró síbẹ̀ tán kò ju bíi oṣù kan oṣù méjì lọ. ẹ máa sọ̀rọ̀ nílò aláàjì. ẹni tí à ń sọ kó rí bẹ́ẹ̀ bí òrí bẹ́ẹ̀ ṣe bá mọ̀ ń sìn ẹni tó gbà sílé yẹn ló bá di pé ẹni yẹn ó ń gbé mọ́tò ọkọ̀ tó ti kú á wá gbé mọ́tò yẹn wá máa wà káàkiri mọ́tò tá a páàkì mọ́tò méjì ni ìkan jẹ́ Karinayi ìkan jẹ́ Toyota Camry Toyota ní méjèèjì Karinayi kan ẹ̀tọ́ wọn Karinayi òun nìyí tọkọ ń lò Toyota Camry òun nìkejì wá jẹ́ Camry old model náà ní mọ́tò méjèèjì ṣùgbọ́n ìkan old jù kan lọ kí mo wá fẹ́ lò ó ń gbé mọ́tò ti Toyota Camry yẹn èyí tí ọkọ lòun ra mọ́tò yẹn kí ìyàwó máa lò ó wá gbé fún tẹ́nàtì tí ó ṣẹ̀ kó wọlé yẹn. pátọ́nà sáwọn àlèyàn wò pé kí ló dé tó jẹ́ pé bọ́rọ̀ ṣe rí àlejò ni ó máa wa mọ́tò ẹnìyẹn ò tún wá mọ mọ́tò wà dáadáa eléyìí náà ni ó gbé mọ́tò ó ní o á gbé mọ́tò ó fi mọ́tò yẹn kọ́ ẹ máa gbọ́ pàtó fi mọ́tò yẹn kọ́ díẹ̀ àbúrò ẹ̀ tó tẹ̀lé ibi àárín yẹn nìkan tó wá jẹ́ yìí ni mo rí sọ lónìí màá dúpẹ́ fọlọ́ àbúrò ẹ̀ tó tẹ̀lé ó tún gba ìyẹn náà ó tún kọ́ ìyẹn náà ní mọ́tò yẹn ní that same period pàtó ká àbúrò mi lára èyí tó dé fìlà ẹ̀ òun ni Muhammadu Jamiu tó ń pariwo ẹni tó jókòó yìí òun ló ń pariwo pàtó Tijani Jamiu tó ń pariwo nìyẹn ẹ dákun lérí àti mo dé mo fi Ọlọ́run bá bẹ̀ mo lè ní máa rántí kí n máa rántí má gbogbo àwọn ọmọ tẹ́yìn náà bí ìkankan ò ní yọkúnú wọn o ẹ ní fojú sunkún ọmọ o ṣé rí bá a ṣe wà ẹ dákun ni o a ní ìyá o a ní bàbá o ìyá ti lọ báyìí bàbá ti kú tipẹ́ o bí mo gbogbo aya ṣe gbogbo skul tí mo rẹ bàbá ò mọ̀ bàbá ti lọ kéékèèké lé bàbá ti dà wá sílẹ̀ báyìí Ọlọ́run ló kàn sọ pé aya sojú ọ̀nà òun kí mo wá fẹ́ fàyọ ẹ bá ń bẹ obìnrin kó fi ọkùnrin lọ́rùn sílẹ̀ o ẹ bá ń sọ fún aláàjì àfà ẹ jẹ́ padà sí ọ̀rọ̀ mi ẹ dákun ẹ jẹ́ padà sí ọ̀rọ̀ mi ẹ dákun mo bẹ̀ yín ẹ má bínú ó ṣe kí ni ó gbé mọ́tò fọwọ́ ọkùnrin yẹn pàtó sàn wá ń wò ó sà ló di pé ọ̀rọ̀ ń lọ ṣe ìyẹn wá pé ìyẹn Muhammadu Jamiu ó wá pé ó pé ẹni nǹkan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni kí ló dé tó jẹ́ pé lágbájá ni ó mọ̀ wá mọ́tò ẹ̀gbọ́n òun ẹ̀ tí ẹ wo
ohun tó ṣẹlẹ̀ láyé kínní ó ní ṣé kò ní báwọn fi mọ́tò gbọ́ ọmọ lọ skul ni ó ní ṣé ó yẹ kí ṣáfẹ́ fi stress pa òun ni ohun tó ń sọ nìyẹn o ṣáfẹ́ fi stress pa òun ni ṣé kí ló wá wà ń bẹ̀ yẹn wá ní tí ò bá tiẹ̀ wá bá yín gbé mọ́tò lọ sí skul tí àsìkò tí ìgbà rí báyìí ló yẹ kí tẹ́nàtì tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà sílé níjó ní kó máa bá yín fi mọ́tò jọ́ wo ni nǹkan ṣẹlẹ̀ tí oṣù mélòó ló ṣẹlẹ̀ tẹ́ fi ń gbà kí wọ́n máa wa mọ́tò yín tẹ́ wá ó láti máa bi eléyìí léèrè ó ṣáàdì pé wọ́n fẹ́ máa búra wọn ìyẹn kọ́ ti fóònù àṣà àti ìlú nǹkan kan àṣé ẹni tó gbà sílé ní ìwà nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ kan ni àwọn èèyàn wá sọ fún wa pé ẹni tí à ń sọ tí ẹni yìí gbà sílé àtàwọn ìdílé ẹni yẹn ló ti ń teach muslim náà ni yẹn muslim náà ni kódà gbogbo àwọn èèyàn pátá náà wọ́n ti lé lórí ọ̀rọ̀ yẹn ní àtàwọn ìdílé báyìí kò sí ń bẹ̀ mọ́ ní kúkúrú bákan ra sọ̀tọ̀ rẹ̀ kékèké ìní jẹ́ pẹ́ ní kúkúrú òun àtẹniyẹn wọ́n yànra wọn lálẹ́ wọ́n fẹ́ra wọn pàtó dọjọ́ kan nínú ilé ọkọ rẹ̀ níbi tó wà náà mo fi Ọlọ́run tí ó gbẹ̀mí ìṣẹ̀lẹ̀ rí fún yín ó ṣe rí mo ṣe sọ yẹn wọ́n fẹ́ra wọn àwa ò sí máa kankan pàtó wá pa ṣiṣẹ́ mọ̀ pọ̀ náà ló ní ká gbà sínú ilé wọ́n fẹ́ra wọn pàtó yá o nínú ilé ọkọ rẹ̀ tó fẹ́ sí tó sì jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n pa sí lórí bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ ẹ dákun ẹ gbọ́ àárín yẹn yé o lórí bẹ́ẹ̀dì tí wàá tọkọ tiẹ̀ fi ń sùn tẹ́nàǹtì wá ń rún ẹ mọ́lẹ̀ títí tó fi fún ẹ lóyún sẹ́yìn gbọ́rọ̀ mi yé báyìí nínú ẹ máa wò ó kìí ṣe pé lóyún fún ẹ sẹ́yìn ẹmọ sọ́dádì o tẹ́nàǹtì wá fún lóyún nínú ilé ọkọ rẹ̀ báyẹn ní àsìlí ìṣe pé nǹkan tó jìnnà síra wọn rárá òun ló fa ibi gbogbo tí mo ń sọ yẹn ṣe mọ̀ pé mo ní April ní March February la padà sílé gbogbo táìmù yẹn a ti máa sún mọ́ bíi September tàbí August ẹ máa gbọ́ ó ní rí ṣe ọ̀rọ̀ náà ó jẹ́ everybody torí pé lórí ọ̀rọ̀ mi ìfẹ́ fò tí n bá fò báyẹn kò ní yá àwọn èèyàn so pàtọ́rọ̀ ti wà bọ́rọ̀ ti wá yẹn ó ti lóyún fẹ́ nìyẹn àwa ò mọ kankan torí pé mi lẹ́yìn pé àáfàá tó dúró yìí tó jókòó tó wọ wáìtì àti ẹni yìí àwọn tá a jọ jẹ́ ọmọ ìyá gbogbo àwọn yòókù wọn jẹ́ èèyàn dáadáa tí wọ́n súnmọ́ wa níbẹ̀ ṣe ń wò wọ́n yẹn wàláhì kọ́lọ́run bá mi san gbogbo wọn lẹ́san lóore àwọn èèyàn náà wá ń pè mí bọ́n ṣe ń pè mí náà ń pe àwọn bọ́n ṣe ń pe àwọn yẹn làwọn ọmọ yìí náà ń pè mí pé àbú wọ́n mọ̀ ní báyìí máa ń ṣẹlẹ̀ mi ò ká sí o tí n bá ti parọ́ Ọlọ́run bí mi jọ́ tán bá ti bò mí mọ́nú ilẹ̀ báyìí ó wá di ọjọ́ kan bàbá kan wá pè mí àwọn náà ó máa gbọ́ báyìí bàbá yẹn ní lágbájá wọ́n ti ń pè ní tipẹ́ ẹ̀ dáhùn ó ní sọ di ọjọ́ wàláhì mo fi Ọlọ́run tó jọ́ tí ní mímọ́ báyìí mo fi ṣèlérí fún yín wọ́n ní sọ dijọ́ tí lágbájá bá bímọ sínú ilé ẹ̀rẹ̀ àbúrò yín wọ́n ṣe béèrè lọ́wọ́ mi nìyẹn kẹ́ ẹ tó wà nǹkan ṣe sọ́rọ̀ rẹ̀ wọ́n tútù sọ lẹ́lẹ́kejì àwọn ò ní pè mí mọ́ o wọ́n ṣe sọ náà nìyẹn àwọn ò sì ní sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n o eléyìí ò ní dáa kẹ́jọ́ bímọ sínú ilé àbúrò yín mo ní ó dáa kò sí púrọ́lẹ́mù agbègbèsè lé lórí làbá sì ṣe kí ni làbá sì wà mo wà ní tò ìwọ Jamiu ẹ̀rí di ọ̀rọ̀ yẹn sìn ìyẹn òun náà nìyẹn ìwọ Jamiu nǹkan báyìí ni wọ́n sọ o ẹ̀yin lẹ́ gbà yẹn sínú ilé ijó òní ìyẹn Abu Fatima kú ẹni tẹ́ gbà sínú ilé bò ló ṣe jẹ́ ó ṣàlàyé fún mi pé gbogbo ọ̀rọ̀ ṣe rí pé lágbájá náà ló ní kò gbà ṣùgbọ́n òun ti bàjẹ́ àwọn ti rí i pé òun ò mọ̀ pé ọ̀rọ̀ pé fífẹ́ àbí nǹkan kan pé ó wà láàrin wọn ìdátọ́rọ̀ bá rí báyẹn a jẹ́ pé wọ́n jọ mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn ikú tó ṣẹlẹ̀ nìyẹn èmi ò wá tí gbà bẹ́ẹ̀ ni dájú èmi ò tí wá gbà pé wọ́n jọ mọ̀ gan báyẹn mo wá sọ pé òkè tó bá rí báyẹn mo wá pe ọkọ rẹ̀ òun náà nìyẹn mo pe òun náà lágbájá má ṣe kí ni àfẹ́ rí lágbájá. bẹ́ẹ̀ ni sà tó yẹ pé most of them ilé mi náà gbà kó lọ lé ara wọn ṣe wá rí ẹni tí wọ́n sọ̀rọ̀ pé kí ni ṣe arábùrò wọn àwọn tí wọ́n sọ pé èmi rìn kúrò pé mi ló yẹ ká pè ní ló yẹ ká ní èmi ni mo pa ẹni báyìí náà mo fẹ́ sọ náà nìyí nítorí pé àbúrò wọn tí wọ́n bí tẹ̀lé ọkọ mi ọ̀tá ló bọ́kọ mi ṣe tó fi kú o òun nìyẹn wà bẹ́ẹ̀ òun náà dáwọ́ sẹ́ni fún ọmọ rẹ̀ ọ̀tá ló bá ṣe tó fi kú ṣé wá rí dádì náà tí wọ́n jó lórí ẹbí báyìí tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ látàárọ̀
gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá màá fẹ́ kí n sọ báwọn náà ṣe sọ ìṣẹ́bí wọ́n ti sọ pé oṣù mẹ́fà oṣù mẹ́rin ni àwa lọ sí sáàsì ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti kọ petition no à ń lọ ọmọ déètì tí wọ́n kọ petition nítorí wọ́n sọ pé oṣù mẹ́ta oṣù méjì oṣù mẹ́rin wọ́n lèmi wà nínú ilé wọn wọ́n ní mo ní oyún wọ́n ń pa irọ́ wọ́n ti sọ pé àwọn àwa parọ́ so kò jẹ́ kó lé àmì lójijì. Alájà. Yes sir. Ìbéèrè tó fẹ́ bẹ̀rẹ̀ kẹta ló. Okay sir. How old are you when you lost your husband? 35 years. Ní ẹ bá dàbí ní ẹ jẹ́. Tí mo lost wọn. Okay, nígbà tó kọjú 35 years ni. Bẹ́ẹ̀. How old is your husband nígbà tó ṣe láì lọ́dọ̀gbẹ́? 42. So, very young girl. Bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń sọ pé. Mi ò fẹ́ kẹ́ ojú mi ò fẹ́ lẹ́yìn. Mo fẹ́ mọ̀ mo ti mọ̀ ẹ́ máa wọ. Ọdún wo lẹ fẹ́ tán láti yín? Òun náà ni mo sọ 2020 ni. 2020 lẹ fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tí tẹ́nàtì yín bí fún yín tẹ́bí fún tẹ́nàtì jọ́ Bẹ́ẹ̀ mo bí ní December December kìíní. 2020. Okay, December 2020. Bẹ́ẹ̀ December kìíní yẹn? December 5. December 5, Bẹ́ẹ̀ 2020. bẹ́ẹ̀. Ẹlọ́jọ́ kò mí ò ní òwá bí láti lẹ́kẹ́ máa sọ stórí gbogbo ọkọ̀ tó fẹ́ mú un. Náà gẹ́gẹ́ mo ṣe ń sọ tó yẹ pé ó lọ fẹ́ ọkọ níta kó rìn síta kó lọ́wọ́ ọjà síta. In fact ẹbí ìdá ìbálá fi bínú mọ́. Nǹkan tó bí wọn ni pé tẹ́nàtì tó gbalé nílé wọn torí pé òun ló dẹ̀ mọ̀ bóyá tílẹ̀ ṣe ṣe wọlé. Tó dẹ̀ mọ bọ́kọ tó nílé gan ṣe lọ. Tó dẹ̀ mọ̀ bí ọkọ nílé ṣe kú. Òun ló wá fẹ́ nǹkan tó bẹ́ẹ̀ bí nínú nìyẹn o. Ẹ má jẹ́ àtọ̀ra wa bó ṣe èmi ọ̀kín funfun màá rò ó pé ìyàwó yàtọ̀ sílẹ̀sì lọ́pọ̀ ara. Bẹ́ẹ̀ ni mo ní màá rò ó ni mo sọ ọ́ mi ò sọ pé àwọn ló pa á o. Torí ẹni tó pa èèyàn ọlọ́pàá nìkan àti ọlọ́ọ̀ba àtẹni tó kú ó lè mìíràn tó pa ó. Ọlọ́ọ̀ba ẹni tó ti kú láyé àti ọlọ́pàá tó wá ṣèwádìí dáadáa nìkan lè mìíràn tó pa ṣùgbọ́n tó wá jẹ́ pé èmi màá rò jù bẹ́ẹ̀ lọ. Kò sí ẹ̀dá alààyè èrò tí ẹbí rò ká ní pé èrò burúkú ni tó gbogbo ọlárò bẹ́ẹ̀ kò dẹ̀ sí ẹbí tí ò ní dùn kò sẹ́bí tí ò ní dùn o breadwinner of our family ó kú tẹ̀ ẹ̀kú ìyàwó ẹ̀ lọ fẹ́tẹ́nàtì ilé ọ̀hún mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹbí iná fún kinní kan ó ṣèlọ́bí tí mo lọ pé ẹ gbégbèsè burúkú sí ìyàwó yín pé bóyá kẹsàn pé ẹ fẹ́ pa á torí tí nǹkan bá dùn yànjú gbà míì èèyàn má gbégbèsè ibi o bẹ́ẹ̀ ni òun ló pọmọ wa ìjọba bá wa wádìí ẹ̀ àwa fara wa náà ṣe sí ṣùgbọ́n òótọ́ ni ká má sọ ọ́n kò sẹ́ni tó mọ ní tó pọ̀ mọ́ ọ́n ọlọ́pàá ọlọ́run àti òkú ọ̀run ló mọ ní tó pa kò sí ẹ̀rí àrídájú pé àlàájà àti tẹ́nàtì yẹn ló pa kò sí ẹ̀rí àrídájú kò sí kankan ó kàn fẹ́ jọra mọ́ kò sẹ́ni tó lè ní rò ó bẹ́ẹ̀ kò sí ẹ̀dá àlàyàn lábẹ́ ọ̀run tí ò ní rò bẹ́ẹ̀ torí náà ṣùgbọ́n tá a bá wọ ọ̀rọ̀ adé egun àbí wọn sọ ma tá a bá wo dídùn ẹ̀fọ̀n àwòrán adé egun tá a bá wo bí ejò ṣe gùn tó tá a dáná ẹ̀ gbogbo eré lájọ́. àásùn abẹ́rẹ́ dànù. sẹ́ni ibi tá ẹ wá sí yìí ó yà sí gbogbo ibi tá ẹ ti lọ tẹ́lẹ̀ ibi òótọ́ lẹ wá sí yìí torí ọ̀kẹ́ fún ló wà bẹ́ẹ̀. kò dẹ̀ sí ẹbí tí a gbé ìgbésẹ̀ ní ìyàwó sílẹ̀ tẹ́ gbé yìí torí ní ìkanra lẹ fi gbé ìgbésẹ̀ ní ìbínú inú a ò ní gbà kó lè dogun kó dogun lè fi gbé ìgbésẹ̀ the breadwinner of the family ẹnìkan ó ṣe tó dàbí 1 million alájà kan sọ fún ẹ lẹ́ẹ̀kan ó ní gbogbo àwọn olóògbé lọ́dọ̀ òun ló túbọ̀ sí pé ó dá fọ́kọ ẹ̀ láàárín òun lógo ẹbí yẹn
kẹ́bí mọ́ra. kẹ́bí mọ́ra. alápògbé bí wọn tí tá bá gbó nílùú Sọ̀ní Adé tá gbó ní gángan tá máa jó tá lápàbúrò mọ́ lẹ́yìn tá pé fìlà lóko tá ní pé ìlú gángan ìlú ìyàwó bẹ̀ kú oríire o pẹ̀lẹ́ o rárá o ṣùgbọ́n kò sí ní àkọọ́lẹ̀ pé obìnrin àti olólùfẹ́ ẹ̀ ló pa ọkọ ẹ̀ rárá kò sí níbẹ̀ mi ò lè fẹ́ ká rò ó bẹ́ẹ̀ tí tara ló jẹ́ ká máa rò ó bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó ní tara bí ṣe tara o yíyan nǹkan tẹ̀lé fi gbọmọ lọ́wọ́ ẹ̀ pé ẹni tó lè sọ pé èrò ni o kò rí bẹ́ẹ̀ o lè ṣe pípọ̀ ọkọ ẹ̀ tó rí ọkùnrin àṣà wọn wa lè ṣe ẹ jẹ́ ká gbọmọ wa lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní rò bẹ́ẹ̀. ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ bẹ̀ yẹn bí yìí ẹ̀jẹ̀ bùrẹ́ awo olùgbẹ́bẹ̀ ṣe ó dùn yín o ó dùn èmi tí ò kí ṣe bí yìí ó ń dùn mí lọ́wọ́ mo ṣe gbọ́ yìí ẹ calm down ó káàfà lára débi kan ó tún jásẹ̀ mọ́lẹ̀ tá a lá ṣe àbúrò lẹ́yìn ẹni ẹni tó yẹ kéèyàn máa ṣe nǹkan kéèyàn pé àbúrò mi ń bọ̀ sẹ́ẹ̀ ẹ máa náwó dè ní àbúrò mi ń bọ̀ kó ló wà wá sí irú àbúrò bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. ṣùgbọ́n kò sínú àkọọ́lẹ̀ kò rẹ̀ sí ẹ̀rí kankan tó fi hàn pé obìnrin ló pa ọkọ ẹ̀ pẹ̀lú olólùfẹ́ ẹ má dẹ̀ rú bẹ́ẹ̀ torí tí ẹ bá ti lẹ́ẹ̀rí assumption èrò ní gbogbo eléyìí ṣe rí criminal case you prove beyond reasonable doubt kí wọ́n fọ́nà má bàa jẹ̀bi kó wọ́n bàa ṣẹ̀wọ̀n lórí kéèsì ara yẹn you prove beyond reasonable doubt ẹ wọ́n tún wọ́n reasonable doubt ìdí yẹn tó ń jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ nìyẹn torí náà obìnrin kọ́ ló pọ̀pọ̀ ẹ̀ o torí òfin ò sọ bẹ́ẹ̀ ẹ̀rí ò sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé òun náà ló ṣe é ẹ jẹ́ ká filẹ̀ fọ́ náà ó kò wọ́n kọ́ náà ṣùgbọ́n ẹbí ẹ jọ ẹ kọ́kọ́ lọ sí mẹ́jọ náà calm down tí Jamiu bá wà láyé kó ya wèrè ńkọ́ kí lẹ fẹ́ ṣe nígbà tí wọ́n bá rú kiri àdúpẹ́ lọ́wọ́ náà ó ti fi kú ṣe gbogbo yín gbogbo kan táyà sọ ẹ̀fẹ̀ sí pásọ wípé Lukman sorry ìṣẹ́jẹ́ ọ̀pẹ Lukman wò wá ṣe mọ̀ bẹ́ẹ̀ Lukman wò wá ẹ jẹ́ kí òkú ọ̀run kó jà fúnra ẹ̀ kó dẹ̀ sùn ẹ jẹ́ kó sùn ìfẹ́ kó pariwo Lukman mọ́ ó ti sùn ó ti wà láwùjọ náà ọjọ́ àjíǹde ọjọ́ ìgbéyìnde ó dá lójú pé Lukman á jí dìde ìyẹn lọ bẹ́ẹ̀ nípa ti ìwé jẹ́ kí awámúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ogún èyí tẹ́ ẹ sẹ́yìn sí àfa àbẹ́ṣe ta gbogbo kan mi ò bílẹ̀mù yín nípa gbogbo yẹn pátápátá gbogbo tá ẹ gbà lọ́wọ́ àfa àti ilé tó dé ara títa ìbínú lè jẹ́ kẹ́sẹ̀ gbogbo kan ṣe yẹn ẹni tó bá bú yín sí ẹni yóò mọ ọkọ tó ń ṣe ni o ẹ lè kúrò nílé báwo ṣe ń lè kúrò nílé. ṣé àwọn afi sílẹ̀ ni. ọmọ wa kú láàrin ọdún kan òfin tó dà tí lé tó bá jẹ́ pé ó mọ àwọn olùkọ́ lẹ́kìtì igi lẹ́gbẹ́ gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ló dá mi nìkan yín mi ò rí ibìkan tó ń gbé ká ti ṣe àìdá mi ò gbọ́dọ̀ tó yín o ṣùgbọ́n níbi tá a bá dé yìí ẹ jọ̀ọ́ lábẹ́ òfin wọn fẹ́ fòfin wọlé báyìí màá wá fi oṣù mẹ́fà mo fi kọ́ ẹ̀kọ́ nípa Islamic law mo mú specially mo mọ̀ kọ́ lọ́tọ̀ I will not invoke ó lè tí a fa aṣọ lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹni mo mọ̀ I will not invoke Islamic law I will not bring the civil law into it lábẹ́ òfin lábẹ́ bó ti wù kó rí èèyàn méjì ló máa ń ní ọmọ ìyá àti bàbá ẹbí kọ́ ló lọ́mọ o
èèyàn méjì gbòógì ló ní ọmọ lábẹ́ òfin equal right lọ́dẹ̀ lórí ọmọ àwọn méjèèjì bàbá àti ìyá. Bàbá ọmọ ẹ̀ ti lọ torí náà ẹnìkan tó kù fún wọn ní òbí ni ìyá wọn. Tó bá ní kò ń fẹ́ kọ́mọ sọ́dọ̀ ẹbí kankan ò lè dá dúró lábẹ́ òfin. Mi ò fẹ́ ká fi emotion já ìjà ẹ̀yin ẹbí kẹwàá jẹ̀bi. Kò síbi tí ẹ kú lọ láyé èèyàn méjì ló lọ́mọ bàbá àti ìyá ikú ọ̀rẹ́ làwọn ìdè lórí ọmọ. Àwọn ọmọ ẹ̀sìn kéré tó bẹ́ẹ̀ gẹ́ ó dé 12 years ilé 17 òkè mo ṣe mọ́ lórí 17 years yẹn. Tó sọ pé òun fẹ́ àwọn ọmọ òun ṣe ń gbọ́ òun ló ní àwọn ọmọ òun. Níbí lónìí a máa ṣètò tó wá fẹ́ kó wọn wà lọ́dọ̀ ẹ jẹ́ káwọn ọmọ wà lọ́dọ̀ ẹ̀ kẹ wá fàdúrà tí gẹ́gẹ́ bí ẹbí torí òun ló ní ọmọ ẹ̀ ẹ̀yin ẹbí kọ́ ló ní ọmọ o àbúrò bàbá kọ́ ló ní ọmọ o ẹ̀gbọ́n bàbá kọ́ ló ní ọmọ o ṣe ń gbọ́ tòótọ́ mo sọ pé ó ká yín lára ju gbogbo ẹ̀ mo lè pìtì yín gan ṣùgbọ́n kò sí bá ṣe lè pìtì tó tí a máa gbé òfin sí ẹ̀gbẹ́ kò sí kóòtù ọláyé tá ní pé ìyá ọmọ wà lẹ́nu bá mi kọ́ ọmọ fún àbúrò bàbá ẹ̀ bí ìyá tó bí ọmọ tó lè yẹ lọ́mọ lórí wà láì tí àdẹ̀ tí ìprú pé ìyá mi ló bí wọn tí ò sí ìfihàn kọ́kọ́ tó fi hàn pé ìyá mi ló bí wọn òun ló lọ ọmọ òun ló dẹ̀ máa ká àwọn ọmọ ẹ̀ sọ́dọ̀ ẹ jẹ́ ká mú yẹn níní. Ìkejì ó ṣàlàyé iye báyìí lórí lákàtì ọkàn yìí náà sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀yìn machine báyìí ló wà ilé wọn tún ṣe wọ́n sọ́dọ̀ ilé púpọ̀ wọ́n fi rẹ́ǹtì. Ká nípa obìnrin yìí gbogbo ilé tá a sọ nípa ó fẹ́ tẹ́nàtì ó fẹ́ tẹ́nàtì ó fẹ́ tẹ́nà láàrin oṣù mẹ́fà kí tọkọ ẹ̀ kú. Torí pé bọ̀rọ̀ obìnrin ṣe rí ni gbogbo yẹn lábẹ́ òfin a máa ń pè ní emotions kò lọ sọ́dọ̀ òfin àṣà ló bá mú àṣà wa nílẹ̀ Yorùbá ló bá mú lábẹ́ òfin nǹkan tó òfin ni pé ẹnikẹ́ni tó lówó bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n ìyẹn àkọ́kọ́ pé aṣọ yín pọ̀ títí ikú yóò fi yà yín. Ìjọ tí ikú bá ti ya ọkọ àti aya gbogbo ti ní freedom. Bíṣọ̀bù kan wà nílùú Adó-Èkìtì lẹ́kìtì bíṣọ̀bù wọn nífẹ̀ẹ́ ètò wa yìí ó ń gbọ́ wa báyìí. Oṣù kẹta tí ìyàwó ẹ̀ kú ló ṣe ìgbéyàwó alárin táyé bó tẹ̀wọ̀n mọ̀ ṣùgbọ́n kò fẹ́tẹ́ láti lẹ̀ ibi tó obìnrin ti yọ́wọ́ wá díẹ̀ nìyẹn ibi tó obìnrin ti wọ́wọ́ díẹ̀ nìyẹn tán kò ń jalè nígbà ó lè yàn nígbà tí ìyàwó ẹ wà láyé àwọn nǹkan tí mo bá ti rí mi ò kì í sọ ọ ṣùgbọ́n a rí pé lẹ́yìn ṣókínní 65 days ṣé yẹn ti pé 3 months báyìí ìránṣẹ́ ọlọ́run ńlá ni o ẹ ṣeun 2 months 5 days thank you ìránṣẹ́ ọlọ́run ńlá ni bíṣọ̀bù àgbà gidi ni o ìgbà tí ó pé 65 days tí ìyàwó ẹ kú kì í ṣe pé ó lè máa rí ó ṣe ìyàwó alárinrin torí pé òfin ẹ̀sìn gbà bẹ́ẹ̀ òfin gbà bẹ́ẹ̀ pé tí ìyàwó bá ti kú àbí tí ikú bá ti yà wọ́n that's the end. Ìkejì máa kan bishop national alágbára kan ní Nàìjíríà Èkó it's one of the biggest ní he married 42 days mo rò pé ẹgbọ́n gbà ní last year kì í dárúkọ ẹjọ́ 42 days tí ìyàwó ẹ̀ kú ló má rì àwọn èèyàn ké ó ní ẹni tó ó ló told you I don't know my wife ìwé ẹgbẹ́ pé mi nífẹ̀ẹ́ ìyàwó mi I'm a man of God kí wọ́n máa ṣàgbèrè àbí káàkiri máa ṣe ògùn kan tó gbọ́ fẹ́ fẹ́ mi
you know, I'm getting married. At least better I want to marry. 42 days after the year. Torí pé òfin òní kéèyàn máa marry níjọ́ karùn-ún gan tí ìyàwó bá lọ. Emotions ni gbogbo yòókù. Àbí ẹ̀sìn náà dẹ̀ sọ bẹ́ẹ̀. Nǹkan tí ẹ̀sìn kan sọ ni pé lẹ́yìn 40 ọjọ́ tá à ń pè ní a máa ń pè ní kan ní Yorùbá ìyẹn wọlé opó. Ṣùgbọ́n ibi tí tóbìnrin ti wọlé pé tó dàbí nǹkan àbùkù tó dàbí òun ló pọkọ ẹ̀ àbí ó ti ń dá àlè kọ́kọ́ tí ń fẹ́ ènìyàn kọ́kọ́ ẹ̀ tó kú ó mú àlè yẹn wá sí ilé ẹ̀ ó dẹ̀ tó wá fẹ́ ó dẹ̀ lé ìyàwó ènìyàn síta ibi tó rẹ̀ ti wọ́n nìyẹn o ṣùgbọ́n ẹgbẹ́ ó fò sókè lọ́la jà kó má rí 40 days 30 bó ṣe parí lé opó ìjọ kẹẹ̀ẹ́dógún kó sọ pé òun fẹ́ gbéyàwó òfin òní kó má ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kó ní pé ó fò sókè lọ́la jà fẹ́ kó yẹ gbogbo wa lè ní o tí ẹ báyìí kó sì ti ẹ fi wọ́ ni pé ó fẹ́ jọ gàtẹ́ tó lè bẹ bí ó fẹ́ jọra wọn ó lè pé tí ọkùnrin lè tí ìyàwó yẹn bá ti ń dànù ni pé tí ò bá pọkọ apara ẹ̀ bí lọ́rọ̀ bí ṣe rí gbogbo fẹ́ ọkọ kò lè sí òfin ẹ̀sìn kò lè sí òfin Nàìjíríà the only time ní 40 days ilé opó yẹn nìkan ló ní àṣà àgbọn tó sọ pé kì í ṣe òfin àdìgbò ẹ̀dẹ̀bọ̀ fún àṣà yẹn tán now nípa ti property ọkọ ẹ̀ nǹkan tẹ́ ẹ ṣe dáa o nítorí pé ẹ ṣe dáadáa ẹ ló ń pa ẹ mẹ́jẹ kí n tàn yín o you dey the best family I ever see ẹ bẹ́ẹ̀ pàtó fún pé family ẹ jọ. They are very proactive. They are very proactive. Thank you, sir. Kò sí nǹkan tí Tala ṣe láàrin oṣù mẹ́fà òpin sílẹ̀ ti wọlé ó dẹ̀ lóyún fún wọn ní ká má suspect yẹ Tala fẹ́ suspect ká má fi lẹ́sìn lé àbúrò wa igi máa jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe ní property lábẹ́ òfin tí olóògbé bá fi sílẹ̀ kì í ṣe àbúrò olóògbé ló ní property o kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀bìnrin wọ́n láti ṣẹlẹ̀ mú kó mo ṣe sọ àwọn ọmọ àti ìyàwó olóògbé ló ní property o nǹkan kí nǹkan tí olóògbé bá fi sílẹ̀ ọmọ ṣùgbọ́n tóbìnrin wọ́n ni ó jọ bí àlè kálípò fò sókè lọ́la jà báyìí ọ̀rẹ́ ìbá mà ṣe é sọ o àìfòsókè rajà ẹ̀ ló dàbí ọ̀rọ̀ fẹ́ fi wọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa fẹ́ nìyẹn kó fẹ́ sí ibi tó jìnnà kó má sọ pé kó a máa gbélé pẹ̀lú òun Inú ilé ọkọ ẹ̀. kó má sọ pé kó wá sílé ọkàn òun ìbá mà dá o alájà ò lè sọ fún mi pé wà tọkọ obìnrin yẹn mi ò sọ bẹ́ẹ̀ o pé wọn ò ní kọ papọ̀ kọ́ lọ́kọ́ pé wà tọkọ wà láyé kò lè prúfẹ̀ fún mi ẹjọ́ bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ló tọ̀ alájà ò lè prúfẹ̀ fún mi ọkì funfun ló sọ̀rọ̀ mi ò kì í fún gbẹ́kọ̀ọ̀kan nú ọkọ̀ ikú kẹta ìkó gba tẹ́lẹ̀tà bọ̀dìbọ̀dì ìtílé ó tẹ fẹ́ you can prove to me alẹ́ before your husband died mi ò rí ẹ o mi ò sí bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀. pé kíní yẹn dùn mí pé ọmọ eléyìí sì kò sọ ọdún 12 o pé ọmọ ọdún 12 bí ìgbà tó wọn à fi sí bí ìgbà tí wọn à fi sí skul ìgbà tá à ń bọ̀ lánàá mo fẹ́ fìyẹn náà kún everybody gbọ́ ìgbà tá à ń bọ̀ lánàá àwọn tó wà ní mọ́tò láti máa bí lẹ́rìí pé owó skul ẹ̀ láti èlò lẹ́sàn ó ní 45,000 kí ló pé ó ní 47,500 balance ni mo wá láti fáwọn àyẹlé sí pé mo ní mo mọ public school tí mo lè fi wọ́n sí pé mo mọ̀ fi sí school tí ìpè mo máa ẹ ṣe wá sọ pé mo fọmọ ọdún 12 ó sì mọ̀ pọ́mọ yìí ń lọ school tí wọ́n náà mọ̀ pé ó ń lọ school ó ń lọ lé kéwú mẹkáníìkì tá a sọ pé ibi tá a ti sọ pé ó ń lọ kọ́ mẹ́kò kì í ṣe pé kò lọ́kọ ó ń lọ́kọ ṣùgbọ́n o aago mélòó ló ń kúrò mẹ́ níbo ló ń darí sí tó bá kò ní 4
nígbà tèmi náà bí tèmi mo sì mọ̀ pé bí mo bá ṣe tí n bá ṣe òun náà dáadáa Ọlọ́run bí mi léèrè tí bá bá kò sí kan. pẹ̀lẹ́ kùn ní ìdẹ́dúpẹ́ lọ́wọ́ pé ẹ ṣàlàyé dáadáa ó yé ọmọ Nàìjíríà ní sọ́ọ̀mù gbogbo tẹ́ ẹ sọ tí mo rí kọ sílẹ̀ tó kí gbogbo tẹ́ ẹ kọ tẹ́ ẹ sọ mo kọ mo fẹ́ sọ sí yín. Number one, ẹni tí ò bá pìtì fámìlì kì í ṣe èèyàn kò dé akó ológun ọmọ ilé kó fò sọ́lẹ̀ kó kú láìsí. tí wọ́n kò lè kó síkì ìbá dáa ó ṣàìsàn ìbá dáa ikú tí ò dáa tí ò plan fún àìròtẹ́lẹ̀ lágbára Ọlọ́run nínú ẹbí yẹn ní irú ẹ̀ mọ́ irú ò ní tọ́ sí yín mọ́ mo sọ̀rọ̀ kan nígbà tí mo kó fẹ́ máa tí àfa ọ̀rẹ́ kọ́kọ́ bẹ̀ sí sọ̀rọ̀ mo lé àbúrò ni olóògbé jẹ́ sí wọn pé ohun ìbànújẹ́ ni kẹ́gbọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àbúrò ẹ̀ ṣùgbọ́n ìgbà tó bẹ̀ sí sọ̀rọ̀ kì í ṣe pé ikú àbúrò wọn dùn wọ́n nìkan ó dùn wọ́n wọ eégún tala ṣe ó dùn wọ́n wọ́ráwọ́rá kì í ṣe àwọn nìkan ló dẹ̀ dùn ó dùn gbálé ó dùn àwo ọbẹ̀ òun ló fi ń sọ̀rọ̀ tó fi ń dùn wọ́n tó fi ń kára ṣé pé mi ò stop wọn kò sẹ́ni tó máa jẹ́ o pàápàá jùlọ ológun ilé wọn mo bá yín kẹ́dùn gidigidi irú ẹ̀gbọ́n oníṣẹ́ nípínlẹ̀ Èkìtì mọ́ inú àlàáfíà ló gbogbo a máa gbé nǹkan tó wá dùn ọ́ jù ẹ wo a máa fi sára tí ìbá ti fẹ́ ṣọ̀rọ̀ kókó fi sára ẹ bó ṣe máa lára ẹ téèyàn fi dọ́ra ẹni wò ṣùgbọ́n fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹlẹ́yà ẹ jẹ́ kí n bèrè pé lọ́wọ́ ṣé àbúrò yín ló wá ẹlẹ́yà ṣé àbúrò yín ló wá. mo ní ṣé àbúrò yín ló wá ẹlẹ́yà. wọ́n ní skul náà ti pàdé. èrò mi ò sọ pé tó ti pàdé ṣé àbúrò yín ló wá ní ẹlẹ́yà. ṣé òun ló sọ di ẹlẹ́yà. ok àgájá mi ṣe àìgbọ́n yín ló dé máa nílẹ̀ yà. ó lè dá àbúrò tó ń gbọ́dọ̀ wọn. fún ara wọn náà kò fún ara wọn yẹ káwọn náà lè dá káwọn náà jòkó. ọkùnrin sábà lẹ́yà ẹgbẹ́ fún kan. ara wọn ìgbà tí wọ́n fẹ́ wá ni wọ́n padà fojú. ẹ jẹ́ pé ọkùnrin ló wà wọn lẹ́yà ọkùnrin ló wà àbúrò ló wà lẹ́yà nígbà yẹn. ẹlẹ́yà mo fẹ́ kẹ́ ẹ dá ìbéèrè yìí kẹ́sì tó tọ́ fún mi ní ṣókí ni omi wá sítórì o ọkùnrin tẹ́ padà fẹ́ yìí ṣé ìgbà tí ọkọ yín kú ló wá gbalé lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni sọ ìgbà tí ọkọ mi kú ni wọ́n wá gbalé lọ́dọ̀ sọ kì í ṣàwọn náà wá gbalé o. ìgbà ló ṣàdé tẹ́lẹ̀tì yín. bẹ́ẹ̀ni ìgbà náà di tẹ́lẹ̀tì yín. ẹni ọkọ yín kú ní December 29 wọ́n pa. bẹ́ẹ̀ni. ìgbà wo ni. wọ́n wá gbalé ní May 2019. May 2019 bí oṣù márùn-ún tọkọ yín kú. ok ó ti dá bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ gbọ́ ẹ ti sọ bẹ́ẹ̀ ní ṣókí ni mo fẹ́. ẹ jẹ́ kí n sọ fún yín gbà náà ó kẹ́ ẹ jẹ́ kí n sọ ẹ̀jẹ̀ má bá lọ́wọ́ ẹ̀jẹ̀ kó sọ. ẹ jẹ́ kí n sọ. wọ́n lẹ́tọ́ àti sọ̀rọ̀. alákọ̀ọ́kọ́ ni wípé mo ti ní máa fi síbi ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ mo gbàgbé ni nítorí wọ́n ti sọ káàkiri tẹ́lẹ̀ páwọn àwájú bá pa irọ́ ni kí ni yóò sọ̀rọ̀ gan. ó ń sọ̀rọ̀. wọ́n ti sọ káàkiri pé àwọn àwa pa irọ́. Yes, sir. Yes, sir. Yes, sir. Please, you calm down. Okay, sir. Ẹ bá wà under prayer. Okay, sir. Calm down. Èmi lè bá sọ̀rọ̀ èmi mo dé mo kọ́ tí mo fẹ́ sọ ní ìbùkún mi. Okay, sir. Ẹ jọ mi ò akọ̀ bí mi ò fẹ́ fà mí. Wọ́n ti sọ tó pọ̀ pé wọ́n ti sọ fáwọn èèyàn tó pọ̀ tí mo ti gbọ́ pé àwọn àwa pa irọ́. Alákọ̀ọ́kọ́. ọmọ tèmi 300 level ló wà ní Ìlọrin mẹkáníìkì yẹn náà ló ń kọ́ kọ́ọ̀sì tó ń ṣe é jọ mọ́ iṣẹ́ yẹn mo ní bóyá Faris torí pé ó ń ṣe àjọ ń sọ nínú ilé wípé bóyá àwájọ kan ẹ ṣe àlọ́ fi síbẹ̀ káàkiri yẹn. àṣà fi síbẹ̀ yẹn pé báyìí ní kúkúrú ni pé àwa conclude nígbà yẹn pé ọmọ ò lè ṣe kíni kò lè kéré báyìí kó jẹ́ pé a máa ṣe kíni
ó wá dùn mí